ètò ààbò wa mẹ́ẹ̀ káàkiri kí ló dé tí OPC náà ò tiẹ̀ takutu pé àǹfààní rèé káwọn náà fi dáàbò bo lẹ̀ bàbá wọn. ẹ ṣe gan lẹ́ni tí mò ń bá yín sọ̀rọ̀ yìí èmi ni mo mọ tí mo fi ń bọ́ ọmọ bọ́yàwó mi àwọn tó lówó tó nífọ̀n lè kan náà yẹn mélòó ló rántí wa tí fi wá ní ntọ́mọ mi ó jẹ o táyà mi ó mu o mà wá pàwé ẹ̀dẹ̀ ń wà máa lọ ṣe nǹkan tí mo ṣe lánàá tí mo fi dọmọ kọ́mọ ń bì kan ń wà ní màá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn OPC náà ti realize pé ní ìsìn báyìí bùkátà àtàwọn ló kàn. sẹ́ni tó ṣe tá àti dáàbò bo gbogbo ìlú mọ́. dáàbò bo olùkọ́ tẹ́ bá pè mí sínú mo fẹ́ rẹ́ iṣẹ́ báyìí tẹ́ bá ń gbé nǹkan báyìí nígbà tí ò bá sí yẹn ń bẹ̀ tẹ́nìkan bá kóyà kan tó bá kóyà kan bọ́ta ọgbà ẹ̀wọ̀n ní ọba rẹ o.